Children Day, ọjọ́ àwọn èwe. Mo kí ẹ kú dédé àsìkò yìí. Ẹ jọ̀wọ́ àwọn èwe tí wọ́n jí kó ní Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, ipò wo ni wọ́n wà báyìí? Ipò wo ni àwọn olóṣèlú, àwọn adarí wa, ipò wo ni àwọn ọmọ yẹn wà? Ọmọ mẹ̀kúnnù, ọmọ olówó lóòótọ́ kò lè dọ́gba. Ṣùgbọ́n nígbà tí ọmọ mẹ̀kúnnù ò bá rí nǹkan kan jẹ, ó sì ń dáa ju wípé kó wà nínú ìgbèkùn lọ. Ipò tí àwọn ọmọ tí wọ́n jí kó ní Èsìẹ̀lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, ipò tí wọ́n wà ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún àwa tá à ń sọ̀rọ̀ yìí. Kò lè má jẹ́ ìbànújẹ́ ọkàn. Ìdí ni wípé wọn ò sí nípò tó dára. Àwọn ọmọ tí ò tíì dàgbà, tí wọn ò bá àwọn afẹ̀míṣòfò fa nǹkan kan, àwọn ọmọ tí ò mọ nǹkan kan, tí ìyá wọn ò tíì rí oúnjẹ àárọ̀ jẹ, tí àwọn òbí wọn bá wá ń wo ọmọ wọn bí àwọn afẹ̀míṣòfò ṣe ń ṣe wọ́n, kódà kán máa fún wọn lóúnjẹ, kán máa tọ́jú wọn, ṣó dàbí kán wà lábẹ́ òbí wọn ni? Níbo ni àwọn tó ń ṣèjọba lé wa lórí wà? Níbo ni àwọn ọmọ tí wọ́n lọ jí ní Ògbómọ̀ṣọ́ wà? Wọ́n ní wọ́n ti ń dúnàádúrà. Ọ̀pọ̀lọpọ̀ wa tó bá jẹ́ àwọn fọ́tò tí àwọn afẹ̀míṣòfò ń fi síta, tí wọ́n fi hàn wá, tó bá jòótọ́ ni, àwọn ọmọ yìí ò sí ní ipò tó dára. Abálájọ, mo gbọ́ pásítọ̀ kan, bóyá tíṣà dẹ̀ ni, ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá wa tí wọ́n di olórí rìdíìmù, tí wọ́n di ipò yẹn mú, bàbá wa Adébóyè. Ó sọ ọ́, ó ká mi lára, ó ta mi lára. Nígbà tó sọ̀rọ̀ débì kan, lẹ́yìn ìgbà tó ní Ọlọ́run máa bi wọ́n, ṣé ẹ gbàgbé pé wọ́n ní wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà. Ṣùgbọ́n lọ́sàn-án kan òru kan, kí ilé ọjọ́ tí wọ́n fẹ́ gbé plákáàdì yìí tó mọ́, wọ́n ti yí padà wípé kán má ṣe mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn la gbọ́ wípé àwọn alágbára kan ló wà nídìí ẹ̀, tí wọ́n pe bàbá wípé yóò dàbí ẹni pé wọ́n ń lo ìjọ yìí tako ìjọba ni. No matter how, gbogbo ẹ̀, irú àwọn alágbára wo ló lè wà nídìí irú ọ̀rọ̀ yìí? Allegedly, tó bá jẹ́ lóòótọ́ ni. Tó bá jẹ́ lóòótọ́ ni àwọn ìròyìn tí wọ́n ń sọ wípé àwọn alágbára kan ló wà nídìí ẹ̀, bá a wá gbàgbọ́, bá a gbàgbọ́, ó kù sí àwa àti wọn lọ́wọ́ àti Ọlọ́run. Inú ìbànújẹ́ ni àwọn aláìléèyàn tí wọn ò sí nípò, tí wọn ò sì lówó wà láti kó àwọn ọmọ wọn kúrò lórílẹ̀-èdè Nàìjíríà torí ìpayín keke, ìtàjẹ̀sílẹ̀, ìfẹ̀míṣòfò dórí àwọn èwe yìí burú jọjọ lásìkò tá a wà yìí. Arákùnrin yẹn, ẹ jẹ́ n fi fídíò ẹ̀ hàn yín, ẹ jẹ́ kí n fi fídíò ẹ̀ hàn yín, ẹ jẹ́ a jọ wo fídíò arákùnrin tí mo sọ pé ó sọ̀rọ̀ nípa bàbá Adébóyè. Tí n bá wá padà dé, mo fẹ́ fìdí ọ̀rọ̀ kan múlẹ̀. Ẹ jẹ́ fífi ẹ̀sìn tàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ. Wọ́n sì ti fi ẹ̀sìn, wọ́n ti fi bà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láyé jẹ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, àwọn mẹ́ta ni mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí kan. Bàbá Adébóyè, PFN president àti CAN president. Bàbá lẹ jẹ́ fún wa, ọ̀bọ̀ Ọlọ́run máa bí yín sà. Ọlọ́run á pè yín jókòó lọ́jọ́ ìdájọ́, á bí yín, á pè yín lẹ́jọ́ wípé àwọn àgùntàn tí mo kó sọ́wọ́ yín, báwo lẹ ṣe ṣe wọ́n? Mo ṣẹ̀ṣẹ̀ ti church dé ni, ṣùgbọ́n èní ó wà lára àwọn ọjọ́ tí ìbànújẹ́ àti ìpòrúru ọkàn tó bá mi jù. Ní last week Sunday, I'm a member of the Redeemed Christian Church of God, a devoted member. Ní last week Sunday,
wọ́n sọ fún wa, wọ́n la máa gbàwé ọjọ́ mẹ́ta, which started on Friday, Saturday tó parí lẹ́nu. Wọ́n wá ní èní Sunday kò ní sí service throughout this country ní Redeemed Christian Church of God. Wọ́n la máa jáde so wọ́n la máa ṣe peaceful work protest bọ́n ṣe pè nìyẹn, pé every church member a ní sọ anything, a kàn máa gbé placards dání, a máa oríṣiríṣi àwọn inscriptions ló máa wà lórí ẹ̀. So wọ́n ṣàfún wa ní àwọn kinní yẹn. Èmi tiẹ̀ ti múra, I have prepared. On getting to the church today, n tó bí mi nínú jù nìyẹn. Wọ́n wá ní wọ́n tún receive another message lánàá wípé gbogbo rìdíìmù kan má ṣe protest yẹn mọ́. Bàbá Adébóyè. Now àwọn èèyàn ti máa ń stand against the Church of God. I will never do that because I believe in the person of Jesus Christ. Ṣùgbọ́n nínú ẹ̀yin pastor wa ní Nàìjíríà mi ò ní ẹ̀fà gbà yín gbọ́ nítorí wípé n tí Ọlọ́run sọ, ọ̀rọ̀ Ọlọ́run lèmi máa tẹ̀lé. Fídíò náà lẹ ti wò yìí. Èmi wá wòye pé bàbá Adébóyè ò ṣeé bú lórí ọ̀rọ̀ yìí. Bàbá náà lẹ́mìí ara wọn lò. Bí àwọn alágbára bá pàṣẹ fún aláìlágbára, kò sí ń táláìlágbára fẹ́ ṣe tó bá nílò ẹ̀mí ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n pe bàbá tàbí ni wọ́n kọ lẹ́tà sí wọn. Tó bá jẹ́ lóòótọ́ ni. Ìdí ìkan tí mo fẹ́ fi múlẹ̀ lélẹ́yìí, ó ní arákùnrin kan, èmi kì í gbọ́ anything nítorí pé ìṣesí àwọn wòlíì àti àwọn àáfàá àsìkò yìí jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn kó sú èmi. Èmo gbọ́ Ọlọ́run gbọ́ àti ìwà rere, ìwà ọmọlúàbí, ìtí ń bá lè gbà mí ní ṣe fọmọlàkejì. Wòlíì ìyàwó mi ló máa ń gbọ́ ètò wọn dáadáa. Ó wá jẹ́ kémi náà máa develop interest nínú ẹ̀ díẹ̀díẹ̀. Tẹ́lẹ̀ mo lè ní kó pa mi ìfẹ́ gbọ́. Ṣùgbọ́n mo rí pé wòlíì yìí, ìwàásù ẹ̀, èmi tiẹ̀ máa ń mú ìyàwó mi ṣeré ni pé bàbá sùwé ni wòlíì tó fẹ́ràn jù láti máa gbọ́. Màá mú ṣeré, màá ní aláwàdà ni. Àgàgà wọ́n máa ń pe wòlíì yẹn ní bàbá love àbí bóyá wọ́n ṣáà máa dáṣà kan pé permit me to say I love you. Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀, ìkan wá ta sí mi létí, mo wá ní kí ìyàwó mi gbé wá. Mo fẹ́ gbọ́ dáadáa. Wọ́n sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ó ti rí àwọn tí wọ́n ń kán iná kẹ́ẹ̀gì sí lára táwọn afẹ̀míṣòfò tí wọ́n jí gbé. Èmi ní ṣé Nàìjíríà ni àbí Nàìjíríà kọ́? Gbogbo èyí tí ò bá jẹ́, kí ni wọ́n ń ṣe nílùú míì táwọn afẹ̀míṣòfò yìí ò tí ì dánwò ń bí? Bàbá yìí ní níjọ́ Friday kan, òun ṣètò lórí ẹ̀. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní àwọn pásítọ̀ kan tí àwọn alágbára pè àti òun fúnra ẹ̀ pé kí ló kàn ẹ́, má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Ẹ wò ó, ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n, ẹja gbọ́ ọ̀rọ̀ wòlíì ọ̀hún. Mi ìmọ̀ báwo yẹn ń gbọ́ prayer gan tó yẹ o. Láti Friday làwọn bàbá ti ń pè mí. Kódà àwọn tí mi ìmọ̀ pọ́n ní nọ́mbà mi. Wọ́n kàn introduce ara wọn ni. Èmi àṣẹ ni mẹ́tìrì prophet pick my call. I am pastor so. I don't have your number, that's why I don't know how to pick here. Bàbá Adégoyè náà sọ pé bàbá kan pa àwọn náà. Bẹ́ẹ̀ni sà. Ọmọ ẹ̀sìn sí pa àwọn èèyàn mi. Ẹ sọ fún ọmọ yín kó dákẹ́. Ṣé ẹ rí program àárọ̀ Friday tí mo sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè? Àwọn èèyàn ti bá wa sọ̀rọ̀. Dákẹ́ o, olórí mo ń forí ẹ̀ pamọ́ ni o. Dákẹ́ o. Gbogbo ẹ̀yin bàbá wa nínú Olúwa tí ẹ ti bá mi sọ̀rọ̀ pé ká dákẹ́, àwa náà ti dákẹ́ o, dákẹ́ o. Ẹ ṣé. I'm so grateful that kódà pé mo ti ẹ̀ sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́. Orí ọ̀fẹ́ ni o. Inú mi dẹ̀ dùn pé àwọn kan náà wà nípò agbára náà tó send the message to prophet, please. It's none of your business. Ẹ ṣé. Ẹ rí i pé látijọ́ Friday yẹn mi ò sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n mo ń fún wọn lésì kankan. Tó bá ní kò kùn ẹ́, tó dákẹ́. Kò kùn ẹ́, kò dákẹ́. Ọjọ́ tó bá kẹ́ni tó súnmọ́ ẹ kí ló máa ṣe?
àwọn kan lórí ọ̀fẹ́ kò kàn wá wọ́n rọmọ wọn gbé travel. àwọn kan lórí ọ̀fẹ́ ọmọ wọn ò sí Nàìjíríà. àwọn kan gan láti wà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí wọ́n ti sá kúrò Nàìjíríà. They know the country is not safe. ṣùgbọ́n àwọn àkọọ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí àdákẹ́. ó dùn mí pé mi ò sí nípò àwọn tó lè sọ̀rọ̀ dáadáa. I wish I can talk to the world and the world will hear me. gbogbo ẹni tẹ́ pé tẹ́ni kí n dákẹ́ ṣe. mo mọ̀ pé ara ló ta yín. ṣùgbọ́n ẹ lo ìtara yẹn dáadáa. wọ́n mú kẹ́ẹ̀kì. I don't know, maybe some people don't have human feelings. wọ́n fi iná sí kẹ́ẹ̀kì. èyí tó wọ́n ń kọ́ lára plastic kẹ́ẹ̀kì yẹn. wọ́n fi ń jú àwọn ọmọ ọlọ́mọ. àwọn ọmọ Yorùbá yìí jà sẹ́nìtì. ìyàwó olówó bàbá wọn olówó government school ló lọ. They didn't pick them in private school. wọ́n ò ṣe jà sáwọn American school yẹn because they know pé àwọn tó ní owó tó ní fọ̀ tó ní ẹ̀kọ́ ló wà bẹ́ẹ̀. kí ló dé tẹ́ ní àwọn mẹ̀kúnnù lára ẹ̀sìn ní àdákẹ́. Nobody want to talk for them. àwọn tó yẹ kó sọ̀rọ̀ lókè wọ́n ti dákẹ́. tó bá ti pa àgùntàn tó tán kí ni olùṣọ́ àgùntàn fẹ́ ṣọ́. tó bá ti pa àwọn àgùntàn tán kí ni olùṣọ́ àgùntàn wá fẹ́ máa ṣọ́ o. a máa ṣọ́ ewúrẹ́ kiri. ewúrẹ́ náà làwọn tó pa wọ́n kiri. àwọn ìkookò wà ní àdákẹ́ forí ẹ̀ pamọ́. à ń rí tó ń ṣẹlẹ̀. bàbá oníbàbà wọn bẹ lórí. bàbá oníbàbà ó kúrò lé ó wà tó máa kó bá yín jà sí ìkọ̀kọ̀. kò ní kó nílùú máa ṣe lò just an average man does not ask for too much. He only wants what you and I want, a safe place to lay his head at night. Is that too much to ask? gbogbo eléyìí tí pásítọ̀ yìí sọ yìí àìmọye àwọn wòlíì tá à ń bú tí wọ́n ṣetán láti sọ̀rọ̀ ṣùgbọ́n tágbára wọn ò gbé. àlẹ́jẹ́lì bóyá bí wọ́n ṣe ní àwọn alágbára ń sọ fún àwọn ẹni pé àwọn èèyàn wọn bóyá bẹ́ẹ̀ lórí fáwọn náà. ṣùgbọ́n béèyàn bá gbaṣẹ́ Olúwa ìwọ̀nba ló gbọ́dọ̀ bẹ̀rù èèyàn mọ́. a kì í wíbẹ̀ ká kú bẹ̀ béèyàn bá wíbẹ̀ ọ̀run là ń lọ ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ kú. níbi tí ọ̀rọ̀ wá dé ní ìsìn bíkú bá wá wọlé ikú tó ti wà nítòsí oníkálukú lágbègbè oníkálukú táwọn afẹ̀míṣòfò ti gbé dání tí ẹnikẹ́ni ò mọ ẹni tí yóò kàn tí ìjọba ò sì rí nǹkan kan ṣe. àwọn ènìyàn wà nínú ìpayín keke wọ́n ń sun ẹkún kíkorò. ẹni tó bá sọ̀rọ̀ ó ti dáràn. ìlú tí ó bá fi òótọ́ sẹ́yìn tí kò jẹ́ kí òótọ́ ó lékè tí àwọn aláṣẹ wọn ya etí ikún ìlú bẹ́ẹ̀ ò ní pẹ́ parun kọ́lọ̀ má jẹ́ ká parun. bàbá Ògúndé kọrin kan ó ní òtítọ́ ni yóò kẹ́yìn láyé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ atọ́wà ògòkè àgbà. ìlú tó bá fẹ́ gòkè àgbà gbọ́dọ̀ jẹ́ ìlú olótìtọ́. ẹ̀yin tẹ́ ń darí wa òtítọ́ yín dà. ẹ̀yin aláṣẹ wa òtítọ́ yín dà. ẹ̀yin olóṣèlú òtítọ́ yín dà. bó bá jẹ́ lóòótọ́ ní ẹ̀sùn tí wọ́n fi kan ẹ̀yin alágbára kan pé ẹ̀ ń dá àwọn kan lẹ́kun. wọ́n ní bàbá wa bàbá Adébóyè náà sọ̀rọ̀ pé ẹnìkan pe àwọn. ṣe rí i pé ìwọ̀nba la lè bú wọn mọ́. iṣẹ́ Olúwa ni wọ́n gbà wọn ò gbaṣẹ́ ikú. ṣùgbọ́n àwọn alágbára tó yẹ kán dá àwọn alákatakítí ẹ̀sìn yìí lọ́wọ́ kọ́ àwọn afẹ̀míṣòfò yìí àwọn ni wọ́n ń sọ pé káwọn tó fẹ́ sọ̀rọ̀ ò dákẹ́. màmá ń sọ̀rọ̀ kan pé bí naninani bá nani tí nàyànnàyàn bá nàyàn tẹ́ni tó tó ní gbà ò bá gba nílẹ̀ ó nítumọ̀ ńlẹ̀ Yorùbá. ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀yin aláṣẹ? ṣé kí ilẹ̀ Yorùbá ó dúró títí tí
ẹ fi dìbò 2027. Iye ẹ̀mí tó bá dẹ̀ lè sọnù kó sọnù, torí ojúṣe àwọn gómìnà ilẹ̀ Yorùbá àmọ́ báyìí. Picture tí mo rí lórí Facebook, picture ara àwọn ọmọ tí wọ́n nà tí gbogbo ara ẹ̀ ya ni, gbogbo ojú ẹ̀ bẹ́ nínú àwọn ọmọ tí wọ́n ní wọ́n kó ni. Ṣérú àwọn ẹranko yìí lẹ ní ká jọ máa gbé nínú Nàìjíríà tẹ̀dẹ̀ ń sáré ìbò kiri láti kó wa pọ̀ padà? Ṣé kò jọ wàkà lójú yín? Báwọn èèyàn bá ń accuse wípé ìjọba mọ nǹkan tí wọ́n ń ṣe, èmi kì í gbà, torí mi ò rò wípé ó yẹ kó nílùú fẹ́ kó tú. Ọ̀rọ̀ ẹ̀mí la dẹ̀ ń sọ yìí. Béèyàn ò bá ya ọ̀dájú abiyamọ tán, ìtó wà ńlẹ̀ yìí ó tó àpérò ọmọ eriwo. Àwọn èèyàn sunkún lẹ́yìn ìgbà tí pásítọ̀ yìí sọ̀rọ̀. Ẹ worú ẹkún, àwọn èèyàn call sórí ìwàásù pásítọ̀ yìí. Mo fẹ́ worúkọ pásítọ̀ yẹn ni, ṣùgbọ́n èmi máa ń pè wọ́n ní permit me to say I love you tí n bá gbọ́ tán lórí fóònù ìyàwó mi. Ẹ jẹ́ ká jọ gbọ́ ìpè táwọn èèyàn pè wọlé. Ẹ dákun, mò ń bọ̀ o. Your voice, anybody. Okay, hello. My daddy, ẹ káàsán sá. Ẹ ra o. Ẹ kú iṣẹ́ ìránṣẹ́ sá. Iṣẹ́ ìránṣẹ́ yóò ní dóòkù sá. Àmín. Agbára Ọlọ́run. Àmín. Ṣé ẹ rí prógrámù àárọ̀ yìí, prayer àárọ̀ yìí, advice àárọ̀ yìí, inú mi dùn. Wàhálà èmi mọ bínú mi ṣe dùn sí. Ṣé gbogbo nǹkan ìlànà náà wò ní Facebook, everything? Àti wá Nàìjíríà gan ó dogun fún ọ̀tá tiwa gan, ẹ̀rù ń bà wá. Kí wọ́n láǹfààní adarí ta ní Nàìjíríà? Tó jẹ́ pé tí ìmọ̀tara wọn nìkan ni wọ́n ń ṣe. Tó bá dẹ̀ bá wọn sọ òótọ́rọ̀ korò. Dádì, ibi tẹ́ ti mú ọgbọ́n àti òye lágbára Ọlọ́run nípa làákàyè. Iṣẹ́ ìránṣẹ́ yẹn àdúgbò máa tẹ̀síwájú lágbára Ọlọ́run. Ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́. Gbogbo àwọn candidate of mercy ẹ ní fi wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ lágbára Ọlọ́run. Inú mi dùn o, inú mi dùn. Mi ò ṣe kí n má gbọ́ prayer tí ìbá gbọ́ lọ́jọ́ kan mi ò ní mọ kábàárà mi ṣe máa rí dádì Ọlọ́run àdúgbò máa kún yín fún agbára tẹ̀mí mímọ́. Àmín. Ẹ ṣé, God bless you. Ó ṣe àwọn òpin ìgbà ní ẹ̀ka ọ̀sán mo ní country mi lọ wà. God bless you. Any other person from my diary of mercy? Hello bàbá. Hello. Iṣẹ́ bàbá. Yes. God bless you. Amen. Ọlọ́run wà pẹ̀lú wa o. Àmín o. Ọlọ́run dá sí orílẹ̀-èdè yìí. Àmín. Ọ̀rẹ́ wọ̀ mí èmi náà rí díẹ̀ nínú ẹ̀. Ọ̀rọ̀ tó tún sọ láàárọ̀ yìí wọ̀ mí lára mo ń kiri. Àánú dá kò sọ̀rọ̀ o bàbá, àánú dá kò sọ̀rọ̀. Àánú dá kò sọ̀rọ̀ o Olúwa, àánú dá kò sọ̀rọ̀. Má ṣe dákẹ́ lórílẹ̀-èdè yìí o, àánú dá kò sọ̀rọ̀. Àmín o. Àánú dá kò sọ̀rọ̀ o Kristi, àánú dá kò sọ̀rọ̀. Jẹ́ kánú rẹ̀ sọ̀rọ̀ o bàbá, àánú dá kò sọ̀rọ̀. Má ṣe dákẹ́ lórílẹ̀-èdè yìí o, àánú dá kò sọ̀rọ̀. Àánú kò sọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí o. Àmín. Àánú kò sọ̀rọ̀ o. Àmín. Ìparí àfẹ́ àdánù rẹ̀ a ò ní parun. Àmín. Ẹ ṣé. Èèyàn kan ló gbọ́ yín sí tó ń ké. Kí ni kíyà àwọn ọmọ yẹn wá ṣe? Ẹ jẹ́ ń gbọ́ hello, ẹlòmíì ti wà online báyìí, jẹ́ sáré gbóhùn ẹ̀ kí n tó máa round up. Hello. Dádì ẹ káàárọ̀ sá. Ẹ káàárọ̀. Òṣèlúwa ẹ wò ni mo fi gbàdúrà tààrọ̀ ẹ kú ni mo fi gbàdúrà lórí àwọn ọmọ yìí. Ẹ dákun dádì, kò sí bẹ́ẹ̀ ṣe lè pariwo tó, kò sí òjíṣẹ́ Ọlọ́run tó máa sọ̀rọ̀. Ẹ̀yin náà lọ́lọ́ máa lò ó. Mi ò ní parọ́ fún yín dádì, ẹ̀yin náà lọ́ máa lò. Ẹ jẹ́ ká di kí ààwẹ̀ àti àdúrà. Dádì tẹ bá sọ àwọn ènìyàn gbọ́ iye ọjọ́ tí ẹ̀mí bá ní ká gbà á máa gbà ká gbàdúrà náà àti àbúṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ mí ti rí ti pẹ́. Mo sọ fáwọn èèyàn gbà gbọ́ mi ò ṣe wòlíì mi ò ń ṣe nǹkan kan ṣùgbọ́n tọ̀ ẹni tó ń béèrè àánú lọ́wọ́ Ọlọ́run lèmi náà. Dádì ẹ jọ̀ọ́ ẹ sọ kò sí ẹ̀dá lèmi tẹ̀ fẹ́ sọ fún. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwọn èèyàn ń sun ẹkún ni lásìkò yìí lórílẹ̀‐èdè yìí. Ṣé a máa rí àánú gbà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá? Àwọn tó wà lókè òkun ní ìbẹ̀rù bojo mú àwọn láti wá sí orílẹ̀‐èdè bàbá àwọn. Ìjọba wà o àbí ìjọba ò sí? Ọ̀dà
a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa o. Ẹ ṣé o, ìkànnì Jùgbà Mástà lẹ tí ń gbọ́ wa o. A ti ṣe nǹkan o, àfi k'Olódùmarè kó yọ wá nínú wàhálà tá a wà yìí. Kinní kan tí mo dẹ̀ máa ń sọ ni pé tó o bá wà nínú àwọn ẹni tí ó ń gbé ogun bọ̀ wá sí ilẹ̀ Yorùbá, ilẹ̀ ó lanu yóò gbé omi o. Tó o bá mọ̀ ń pa ogun tó ń ja ìran Yorùbá, yóò jàran rẹ tọmọtọmọ o. Ṣùgbọ́n tó o bá sí ńbẹ̀, wàá ráàánú gbà. Ẹ máa bá wa pàdé lórí ètò Bitter Truth nígbà míì. Ṣeun Agboola lorúkọ mi.